ẹ kú ojúmọ́ ní gbogbo bá ti ní àǹfààní alábùkún fún ìkànnì alálùbáríkà tó ń gba 100.9 FM níbi tó jẹ́ pé FVC báyìí ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ àfi kéèyàn gbà fún ọlọ́run ọjọ́ ìkẹrìnléníogún ní èní o àbí oṣù ìkọkànlá 2021 ìwé aláwòye mi sọ pé ẹni orí ṣe ní gbajúmọ̀ tí yóò lówó lọ́wọ́ bí ìgbà tí ọlọ́run bá fi ayé dààmú ẹni o ìwàásù kẹ̀ à ń tẹ́tí lẹ́kọ̀ọ́ yìí ọ̀rọ̀ àṣàwọ̀ akáròyìn gbajúmọ̀ lọ́pọ̀ ìgbà ló jẹ́ pé nǹkan ń ṣe wọ́n èèyàn kan nímọ̀ pé nǹkan ń ṣe wọ́n torí pé ó lórúkọ gbogbo ayé ló mọ̀ ìwé aláwòye sọ pé àti pẹ́láyé òjà ètùtù ẹ̀ ló pọ̀ nínú ètùtù kéèyàn pẹ́láyé ni kó rí ó wí ó ohun tí a fi ń ṣayé ẹlòmíì ẹgbẹ̀rún kan náírà ló jẹ́ kó bá kó bọ́wọ́ nígbà tí ò ní ẹlòmíì ẹgbẹ̀rún mẹ́wàá péré ẹlòmíì bí akíní kan mílíọ̀n àṣà máa ń gbọ́ ká ní gbajúmọ̀ wá ní báwọn yẹn máa fojú pé àgbájúmọ̀ ni ó wà lọ́wọ́ ẹ̀ ọ̀pọ̀ wọn ìbá ti máa bá kó bọ́wọ́ yé ìròyìn làwọn aka o Benjamin Adésínà Ọlọ́runtọ́lá ní orúkọ ti èmi ẹ káàárọ̀ o. akójúmọ́ níbi yóò jábá ti ní àǹfààní láti máa gbọ́ kọ́ni tó gba 100.9 FM ní dídá pé FVC ni Ọlọ́run ló pé orí bẹ́ẹ̀. ní tiwa èní ọjọ́ kẹtàléní kẹrìnléní mo pè lẹ́ẹ̀kan o. kẹrin tó ń fi padà sí ẹ pé ó dàbẹ́ yẹn kẹtàlé mi ò kọ́ mọ́ bá lọ kọ yóò sínú. ó lọ gba òdo ní sukuu ẹ kábíyèsí Ọlọ́run. akíwọlá kakíwọlá lóko akíwọlá lọ́rọ̀ gan tàbí nígbà tó láǹfààní láti máa gbọ́ kọ́ni tó gba 100.9 FM ìdáfà àsọ̀sọ̀ ọmọ tuntun ta ìlú. àmín àmín àti àṣẹ o. ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí Ọláyẹmí Àkànní lórúkọ mi. lórí tábìlì ìròyìn láàárọ̀ yìí as usual ìwé ìròyìn tó wá dédé pọ̀ gan o yé The Sun ni mò ń wò yìí àwọn gẹ The Punch Vanguard The Independent Premium Times kábíyèsí Ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn àkọlé mo náà gbẹ̀yìn o àwọn àkọlé ọlọ́kan òjọ̀kan tó wọ́n dé yé ilé tí mo kọ́ fojú kan yìí eégún ẹ̀ tó jáde ti kú láì wo ni o ló fẹ́ jẹ́ kí n sáré kọ́ mọ̀ pé gbajúgbajà adẹ́rìn pòṣónú amúnú ẹni dùn ẹ̀ńtẹ́tílẹ̀ pọ̀ ju abasuwe bakubọ̀wọ́ gan àkọlé tí mo rí nìyẹn o ìwé ìròyìn The Punch ló gbé jáde láàárọ̀ yìí àkà. nínú àtẹ̀síta ìròyìn tó jáde lówùúrọ̀ tó ní kódà ìwé ìròyìn Vanguard ló gbé ibi tó ti ń bọ̀ lèmi náà gbà lọ ẹni tó jẹ́ agbẹnusọ nílé ìgbìmọ̀ aṣojúṣòfin àgbà Gbajabiamila ó ní ẹni tó jẹ́ wípé ó máa ń múnú ọ̀pọ̀lọpọ̀ inú ilé dùn pẹ̀lú àwàdà kẹ́ríkẹ́rí ṣé gbàgbé ẹ̀rí kéékèèké gbà náà ó ṣe bẹ́ẹ̀ ó bá kú bọ̀wọ́. kábíyèsí Ọlọ́run yé ìwé ìròyìn The Punch náà ni mo ti rí eléyìí o lápàtún lápàsì òkè téńté lọ́wọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ olórogún kò lórogún kábíyèsí Ọlọ́run eléyìí tí mo rí pé ilé ìtura àwọn ilé àti ọkọ̀ iná ni wọ́n bu náà lù pé ẹ jò pàǹtí látàrí kíni o àwọn tí wọ́n gbébọn tí ì ṣe pé láísẹ̀nsì ìjọba wà fún wọn pé ẹgbẹ́rin tútù tó gùn tó kúrú yé tí iná burúkú iná gbóná iná dáadáa ti ẹnu jáde tó yẹ pé wọ́n mú kí ọmọ ogun kan Nigerian Army kó bá kó bọ́ pé ẹ̀yìn ìwé ìròyìn The Punch àkàwọ́. Ọlọ́runtọ́lá o nínú àtẹ̀síta ìròyìn PM News mo ti rí àkọlé gbàgàdà tó wọ̀n dé àṣìlóòótọ́ ni pé bá a dọ́gbọ̀n ọdún àgbẹ̀ bá a dọ́gbọ̀n oṣù wa kó ọjọ́ tàdá tí ó pè é àfàìmọ́ká ẹ̀ ní gómìnà Babájídé Sanwó-Olú ọlá ilé o ti ṣe ọjọ́rú Wednesday ó máa tẹ pẹpẹ ìwé ètò ìṣúná fún ọdún 2022 síwájú ta ni àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó. gbólóhùn kan bọ̀rọ̀ jẹ́ gbólóhùn kan dẹ̀rẹ́ ó tún ṣe àbọ̀bọ̀ jẹ́ o kábíyèsí Ọlọ́run pẹ̀lú àkọlé tí mo rí ìwé ìròyìn The Punch náà mi ò ti gbé kalẹ̀ tí mo rí pé àwọn ọmọ wọlé ìyàbọ̀ ẹkún tí wọ́n kọ̀ kí ọ̀sán kó di òru kí Jímọ̀ di Sunday straight yé ẹnìkan tó jẹ́rìí níwájú ìgbọ̀n jẹ́ pé EndSARS Lẹ́kì tó gèjì ìṣẹ̀lẹ̀ tó ti kọjá ní ọdún kọjá wọ́n ní yéè wọ́n ṣe yànnàyànnà èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o orúkọ tó wọ́n débi tó sọ̀rọ̀ sókè ó ní Adégbòrúwà. Ọlọ́runtọ́lá o má ti pàwé Punch yẹn dé o tó ń bẹ̀rẹ̀ náà tó ti fojú gánà kò rí ìròyìn tó fojú wọn dé lówùúrọ̀ tó ní níbi tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Muhammadu Buhari ti bọ́wọ́lù bukini àní oṣù kejì ọdún 2022 tó ń bọ̀ fún kíni ìpàdé àpérò gbogbogbò ẹgbẹ́ òṣèlú APC. gbà kan ní primary school ẹni bá jalè lẹ́ẹ̀kan bó bá dàrán borí orin kọ́lá kọ orin lára kà ó yé
mo fi àfiwé ọ̀rọ̀ ni o kábíyèsí ọlọ pẹ̀lú àkọlé tí mo rí ìwé ìròyìn Punch ni o pé látàrí pé ẹ foríjì àṣẹfíjì ni àwọn Arewa Consultative Forum wọ́n sọ̀rọ̀ sọ́wọ́ pé Mazi Nnamdi Kanu kò ṣe é trọ́ọ̀sì kò ṣe é gbẹ́kẹ̀lé o wọ́n sọ fún ẹni àkọ́kọ́ kì í ṣe ní ìkànnì tiwa yìí o ẹni àkọ́kọ́ ní Nàìjíríà ni wọ́n sọ pé Kanu ò ṣe é jẹ́rìí àwọn Arewa ló sọ bẹ́ẹ̀ lára yìí ìwé ìròyìn The Punch ló gbé àkàwọ́. Ọlọ́run tọ́lá o nínú àtẹ̀síta Daily Trust ni mo tútù rákọ̀lé gbàgàdà tó wọ̀n de ìyẹn nínú ìròyìn tí mo fojú gan ni yìí níbi tí ẹ tó jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà nílùú Àbújá ó ní àwọn ọmọ ilé-ìgbìmọ̀ ń retí kí ààrẹ Muhammadu Buhari bọ́wọ́lù kí ni ìwé àbádòfin àti àtúntò lórí òfin tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yà kọ́ bọ́ọ̀lù kò di òfin. Ìwé ìròyìn The Sun èmi ti gbé ojú mi sí òkè mi ò ní wo wúndí àtẹ̀mí o kábíyèsí Ọlọ́run àmọ́ eléyìí tí mo rí èyí tó jẹ́ pé wọ́n di àkọọ́lẹ̀ gàdàgbà yìí pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹgbẹ́ alágbára tó ń tukọ̀ Nàìjíríà lọ́wọ́ tàwa yìí nìyẹn pé wọ́n ó ṣe ìpàdé pẹ̀lú ẹni àkọ́kọ́ on the line ní Nàìjíríà tó dájú ní àgbà ńláyé látàrí kí ni o àpérò ẹgbẹ́ wọn ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ ju ní ọjọ́ wo kí náà sọ àti táwọn èèyàn rò kàn fẹ́ lọ ṣe ó wà ní wẹ̀rẹ̀ The Sun àkàwọ́ ológbójú ẹ sókè. èmi ò ní wo wúndí àwọn ànúbà ibùbẹ. ṣùgbọ́n lẹ́gbẹ̀ẹ́ ọmọ gidi sáà ló ti rí ìròyìn tó. ka ìròyìn lọ́wọ́ ká ìròyìn lọ́wọ́ yàrá òye arọ́wọ́ tó ẹ ọkùnrin ìròyìn lọ́wọ́ ká ó burú jáì. iná tẹ̀síta kò rí ìròyìn tó túbọ̀ dé lówùúrọ̀ tó ní igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ó ti rọ àwọn lẹ́kọ̀ọ́ gíga. ẹ wo ẹ túbọ̀ farajìn ẹ pakítí mọ́ra sẹ́ẹ̀ lórí ìwádìí ìjìnlẹ̀ tó yè koro tó lè mú tẹ̀síwájú bá orílẹ̀-èdè Nàìjíríà táwọn sọ bẹ́ẹ̀ igbákejì ààrẹ ní ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò. àgbàrá tó gbẹ́ kòtò sójúde kábíyèsí lágbára Ọlọ́run ó ti dójú ti gbogbo àwọn ìgbìyànjú ìgbà òun ló dé bá fún ìwé ìròyìn leadership ni mo rí yìí pẹ̀lú àkọlé tó ń gbèrú tiẹ̀ pé ìkọlù lójú ọ̀nà Àbújá sí Kaduna pé ìtìjú ńlá ni fún Nigerians ẹ sì ń bẹ lẹ́yìn fún ẹ̀yin àwa èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o ẹ̀ńtẹ́tìlẹ̀ pọ̀ jù àwọn ACF náà ni o Arewa Consultative Forum ni wọ́n sọ̀rọ̀ sókè lára yìí àkàwọ́. Ọlọ́run tọ́lá o nínú àtẹ̀síta ìròyìn Vanguard mo tuntun rà kò rí gbàgàdà yìí níbi tí ọ́tọ́mù tó tuntun rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹ pèsè ohun èlò ohun ààbò tó jẹ́ pé àwọn ọmọ ogun elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà lè lò tó lè túbọ̀ fún wa lọ́kàn balẹ̀ dáńsá bẹ́ẹ̀ ọ́tọ́mù ló sọ bẹ́ẹ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti gbé ogun tí kí ni ètò ọ̀rọ̀ ààbò tó ń ṣe ségesège lórílẹ̀-èdè Nàìjíríà. Reverend Father of St. News Cathedral máa gbélé o leadership mo ti wà mẹ́rin pé ẹ má fi Kanu lẹ́ o don't release Kanu ẹ gbọ́dọ̀ filẹ̀ o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o àwọn tí àwọn ọ̀dọ́ àríwá lọ́hùn ni wọ́n sọ pé ẹni àkọ́kọ́ o mi ò láwọn pé yín kíní ẹ̀kejì rẹ̀ tàbí àjẹ́ ayé baba ẹ má filẹ̀ o kí ló wá dé nígbà táwọn kan ní ẹ fi máa yí lẹ̀ ẹ jẹ́ kó ìwé ìròyìn leadership ni kíkà ní lágbára lọ́hùn àkàwọ́. ọ̀rọ̀ yẹn ní lóyìn lágbára ẹ tẹ́ máa wo kókó mọ̀ kó pípẹ́ wà ń bẹ̀ pípẹ́ ohun tẹ̀ dé ẹ̀yin oníròyìn yìí ni. àjọ abẹ́. Ọlọ́run tó lọ́dọ̀ tẹ̀síta rẹ̀ Vanguard wọ́n ti fojú gan ẹ̀ níbi tí àjọ wáẹ́kì wọ́n ti sọ di mímọ̀ pé ẹ wo owó táwọn ń gbà tẹ́lẹ̀ ó dàbẹ̀ ní pé kò ká nǹkan mọ́ ọ ti ṣàlékún owó kíni owó ìforúkọsí gbogbo fẹ́ ṣe wáyẹ́kì o wọ́n ti ṣàlékún owó ẹ̀ kódà wọ́n wá sọ di mímọ̀ wípé ibi àkókò táwọn ṣèdánwò tẹ́lẹ̀ nínú oṣù karùn-ún sí oṣù kẹfà ó dà pé àsìkò yẹn ó da àwọn ti padà síbẹ̀ káwọn máa ṣe bẹ́ẹ̀ látọ̀dún tó ń bọ̀ o àkókò táwọn máa ṣèdánwò nìyẹn. kábíyèsí Ọlọ́run ìwé ìròyìn eléyìí tí mo rí ìròyìn Naija ni o kábíyèsí Ọlọ́run àkọlé tó gbèrú rẹ o 250 million naira yóò jẹ́ pé olórin ìgbàlódé Davido pé àwọn aláìní bàbá níyà ìrànlọ́wọ́ rẹ̀ gbà ó sì Ọlọ́run kan ní sọ̀rọ̀ nínú àwọn tí Ọlọ́run bá ọba wí torí tí wọ́n ti kò jẹ́ kẹ́nikẹ́ni kó ṣe wọ́n níwọ̀ sí pé tó o bá san ìdá mẹ́wàá nú owó yẹn o ò ní jẹba ọ̀run lọ. kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run ìbéèrè ìdájọ́ kan bí ọ̀dọ̀ mi ni kò sọ sí ẹ̀ kébìjọ ìjọ kó wá sọ ìdájọ́ wa ìbéèrè kan tí mo fẹ́. màá wá gbé ojú sí àwòrán ojú ni màá fi ṣe àwòrán ìjọ mi. ojú Olúwa ń bẹ ẹ lọ tó bá tó wá sọ. sọ́dọ̀ mi o.
pé tó bá sọ ìdámẹ́wàá ò ní ìjẹba ọ̀run lọ yéè ìròyìn rẹ o. iná tẹ̀síta ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tó ni làwọn àtúntò sọ̀rọ̀ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ àṣùgbà ọmọ ogun létò ààbò torí pé kí ni ẹ wò ìfẹ̀míwéwu àti ọ̀pọ̀lọpọ̀ ló ń farada láti pèsè ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ àṣùgbà wọn ẹ jẹ́ àṣàtìlẹ́yìn fún wọn tá ń sọ bẹ́ẹ̀ ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ló sọ nímọ̀. bàbá olódò odò tí a gbọ́n tí yóò gbẹ ọ̀bùn díẹ̀ ni. mo ti kọ́lẹ̀ tipẹ́tipẹ́ bí tá a dé yìí àfi ká ya gbé òkè lọ́hùn láìpù tó ń bẹ lọ́wọ́ sọ́dí kì í ń bo kò gbọ́dọ̀ mẹ́rin láyé. ọwọ́ wa lò láìpù ó tún gbọ́ sí di kọ́ńsò méjèèjì báyìí kábíyèsí ọjọ́. táwa ti òkè lọ́hùn dé sẹ́rí a máa rọ́ọ̀lù àsọ́rì àwa mú ní ká máa rọ́ọ̀lù. wọ́n máa lọ pé orí tí yẹn ò mú lọ nóòdù kí wọ́n lọ jẹ́ bóyá orin ló máa lọ bù wọ́n. àwa mú ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn aráàlú èrò ọ̀nà ẹ̀ wá gbọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn Tùngbà FM 100.9 o tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn aráàlú èrò ọ̀nà ẹ̀ wá gbọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ó gbéra tán nìyẹn o kábíyèsí Ọlọ́run yé ilé tí mo kọ́ fi ń ṣíde ìròyìn lápá ọ̀dọ̀ tèmi ìwé ìròyìn The Punch náà ni o tí mo ti pé adẹ́rìnpa òṣónú yé gbajúgbajà òṣèré orí ìtàgé fídíò àgbéléwò Babátúndé Omínínà pé ayé báyìí o àkọlé tí mo rí nìyẹn o ṣé ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní igi tó tọ́ kì í gbẹ́ nígbó àgbò tó nírọ̀rọ̀ kì í pẹ́ ní kàràwọ̀ ló dífá fún ìrètẹ́ pé ó hàn dé pé òṣèré orí ìtàgé tẹ́ kórúkọ ẹ̀wọ̀n ní Babátúndé Omínínà ní jẹ́ pé ó ti hàn dé báyìí pé ó ti bá kú bọ́wọ́ gẹ́gẹ́ bí ìròyìn tó hàn débi pé tó jẹ́ ààrẹ ẹgbẹ́ òṣèré tẹ́ pé tampan tí orúkọ ti ẹ̀wọ̀n débi òyìn alàgbà Bọ́lájí Amúsàn tí gbogbo ayé mọ̀ sí Latin ló fìdí ẹ̀ múlẹ̀ pé gẹ́gẹ́ bó ti hàn dé pé láti ẹnu ọmọ ọkùnrin tó jẹ́ pé ọmọ olóògbé yìí òun gbọ́ pé ó dà pé bàbá wọn ti juwọ́ sáyé pé èyí táwọn ṣe ó dẹ̀ dìgbà ó ní òun náà fi sọ pé ó dà pé ẹni tó jẹ́ pé gbajúgbajà òṣèré yìí pé ó ti káyé pé ó dìbò ṣèlú gẹ́gẹ́ bó ti hàn dé níwòrò yìí pé ẹni tí a bí ní ọjọ́ kejìléníogún on the 2nd nìyẹn oṣù kẹjọ 1958 gẹ́gẹ́ bó ti ṣe ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní bẹ́yẹn ò jẹ gbèsè tí yóò dáràn wọn ò ní béèrè tó ní nígbà tí èèyàn ti bá kú bọ́wọ́ àwọn tó yẹ káyé fún káwọn èèyàn fẹ́ gbọ́ nípa ẹ̀ gẹ́gẹ́ bó ti hàn dé pé ó bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ ìyẹn Islamic Primary School ní ìpínlẹ̀ Èkó nígbà tó yẹ pé tó ń gbé gbèsè láti lọ sí ilé ẹ̀kọ́ Children Boarding School ní Òṣogbo kó tó di pé ó tó padà sí Adékànmí Commercial High School ìyẹn ní Mile 12 ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bó ti hàn dé pé ó ní ìwé mọ́ ó tún wá bẹ̀rẹ̀ iṣẹ́ orí ìtàgé gẹ́gẹ́ bó ti hàn dé pé ó ní ìgbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ orí ìtàgé yìí pé gẹ́gẹ́ bí àlàkalẹ̀ pé eré kan ló jẹ́ pé ó kọ́kọ́ fi hàn tẹ́ pé nígbà tó kópa lórí tẹ́ pé Ọláìyá Igwe tẹ́ pé ó gbé jáde lẹ́yìn eléyìí ó tún darapọ̀ mẹ́rin pé ń bẹ̀ ní òkìkí tí ń dé tó jẹ́ pé awádẹ́ni tẹ́ pé gbogbo ayé mọ̀ pé àṣírí tí ń bá ń bíyàn tí yẹn bá dín ìbànújẹ́ tó bá àfikún máa fojú wọ̀ bá sùwẹ̀ ààrẹ rìn inú àdúrà àmọ́ ṣùgbọ́n ìṣàwọ̀ wọn kẹ́dùn pé eléyìí pé ó di ọjọ́ tí ewúrẹ́ bá wọ kókó tó mọ̀ pé ikú ṣe kísà lọ́rọ̀ tòun ni o gẹ́gẹ́ bó ti hàn lára ìròyìn yẹn bẹ́ẹ̀ dùn mọ́ náà àmọ́ ṣùgbọ́n ìṣà eégún ẹ̀ tó jáde ó ti kú láì wò níbi tí wọ́n parí ẹ̀ sí ni pé to live and die without a remarkable impact is tragedy ọ̀rọ̀ English àmì náà ìparí pé kéèyàn wá gbé ayé yìí náà iye ọdún tó wù kéèyàn lò láyé pé not how far but how well pé kéèyàn máa ní parí láyé pé àjálù burúkú ni fún ọkùnrin àbí obìnrin bẹ́ẹ̀ o ló fi jẹ́ pé kákẹ́kọ̀ọ́ ikú àpò kí la fẹ́ ṣe kí la máa ṣe táwọn èèyàn àmọ́ ti wá o ẹ̀nà mo rè The Punch tó jáde náírà yìí mo kà díẹ̀ ń bẹ́ mo gbẹ́nu kó mẹ́ ẹ̀ka wo ìwádìí nìyẹn o tó bá ti ní bẹ́ẹ̀ ló máa kú
ṣùgbọ́n tó bá ti ní ẹ̀mí ló mọ̀ wá títí láyé náà àwọn kan ò lò lẹ́mí wọ́n ní oòrùn kò lẹ́mí omi kò ní ẹ̀mí òṣùpá kò ní ẹ̀mí náà yẹn máa wà títí tó ti ní ẹ̀mí báyìí kábíyèsí ọ̀nà bí ibi tí kálukú ṣe ń lò náà nìyẹn tá bá ti lo 350 àbí 500 àbí kábíyèsí ọlọ́run ìròyìn náà wá ká o. jẹ́ kí n má ti pàdé yẹn dé èmi náà lóhun tó jọ bẹ́ẹ̀ lápọ̀dọ̀ mi gẹ́gẹ́ bí ara industry wa náà ni níbi tí àwọn gbajúgbajà àwọn òṣèré lọ́lọ́kọ̀ òjọ̀ kan tó ti sọ de mọ̀ pé ikú bàbá Suwe olùmọ̀dánwò kódà oníkálukú bẹ̀rẹ̀ sí ní ṣe ìdárò lára àwọn tó dárò olóògbé ọ̀hún ìyẹn bàbá Suwe òun ni lára àwọn tó jẹ́ wípé wọ́n jọ ń ṣe eré oní ìtàgé ìyẹn sinimá àgbéléwò lọ́lọ́kùn òjọ̀kan kódà orí ẹ̀rọ ayélujára nígbà bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn lára àwọn ní Yéwándé Adékọ̀yà Ṣọlá Kòsọ́kọ́ Múkàrè Sọ̀ní Àdì kódà nínú àwọn àtẹ̀síta àwọn lọ́lọ́kùn òjọ̀kan tó fi léde Ṣọlá Kòsọ́kọ́ tó jẹ́ ọ̀kan nínú àwọn gbajúgbajà yẹn òṣèré yẹn ìlú mọ̀ọ́ká ni mo sọ nípa Jídé Kòsọ́kọ́ tó máa fi àtẹ̀síta lóde ní oh my God rest in peace bàbá Suwe kódà Múkàrè òun náà kò ṣàìsàn òun tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ gbajúgbajà òṣèré ilé Èyíwùnmí òun náà fi àìdùnnú rẹ̀ ó ní ikú dóró ikú pẹlẹ́pọ̀ àṣírí ewé túpó òun náà kọ àtẹ̀síta tiẹ̀ o Sọ̀ní Àlí ara wọn ni Yọ̀mí Fábíyì gíródà yé èyí tá mo tún wó yìí kè kábíyèsí Ọlọ́run náà tó ti àtẹ̀síta láti kí olóògbé pé ọ̀run rẹ̀ ò kódà tàbí kọ́mọ tó wò kábíyèsí Ọlọ́run ara wọn náà ní ìgbésí ọ̀nìkọ́jú ó pọ́n jìnnà síra wọn. iná àtẹ̀síta èrò ètò jáde lówùúrọ̀ tòní kódà Vanguard ló gbé bí àtẹ lórí ni lówùúrọ̀ tòní. ìwé ìròyìn The Punch náà ni mi ò ti kó mbẹ ilé tí mo fẹ́ fèdè kàn yín pé ilé ìtura àwọn ilé àti ọkọ̀ wọn kan náà sí o jíjó nira yìí látàrí pé kí ni o àwọn kan tó di àmọ́ra irin tútù tí ò ní láísẹ̀nsì yẹ pé iná gbóná dáadáa ló ń ti ẹnu jẹ́ tí wọ́n pa tí wọ́n mú kí ọmọ ogun kan ní Nàìjíríà náà mi kó bá kó bọ́wọ́ ló jẹ́ pé àkọlé tí mo rí nìyẹn o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní òfojú òfo lọ ẹni ilé ẹ̀ jóná lẹ́ni ọmọ ẹ̀ wá kó wá kí òun ẹni ilé ẹ̀ jóná ọ̀nà láì lẹ́ni tí ọmọ tiẹ̀ kú kó wá kí òun ìkánjú kan lọ lórí bá fún ìjọba pé ó hàn dé yìí ní ọjọ́ ajé Monday látàrí pé kí ni o àwọn tó di àmọ́ra pé irin tó tò jẹ́ pé kò ní láìsẹ̀ nínú pé níbi tí àwọn ọmọ ogun bá sí tí wọ́n tán dúró sí ní wọ́n pé iṣẹ́ tí wọ́n náà ń ṣe pé wọ́n kọlù wọ́n ẹnìkan láàrin àwọn ọmọ ogun yìí ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ó bá kú bọ́wọ́ ilé ìlú fàtẹ́ pé wọ́n ní gẹ́gẹ́ bó ti hàn nínú rẹ̀ pé àwọn ọmọ ogun wà pé wẹ́ẹ̀dàn ọ̀rọ̀ ìwé aláwòye mi náà múlò pé ta ni aríbáwí bí ẹni tí ó fi ọmọ fọ́kọ lóru tí kò jẹ́ kílẹ̀ mọ́ làwọn náà bá dé pé àìrọ́ o àwọn ilé mọ́tò àtàwọn ilé ìfìdúrà lọ́dún pé iná kan lù wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí tó wá mú kí àwọn èèyàn káyà sókè níbo àwọn míì ti jápa wọ́n ti júbà wọ́n ti kálẹ̀ ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ yìí mọ̀ pé tó mọ tó lè ṣẹlẹ̀ yẹn lé yìí gẹ́gẹ́ bó ṣe ní pé ní agbègbè kan tẹ́ pé àwo mímà ní arúkọ agbègbè tẹ́ pé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ pé eléyìí tó wá mú káwọn èèyàn pé ẹwọ ẹja kó omi o àmọ́ ṣùgbọ́n mo ta ẹgẹ́ bí ìròyìn tó wọ́n dé pé wọ́n gbé ìgbésẹ̀ láti súnmọ́ agbẹnusọ yẹn ṣé ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní bí pápá bá ń jólóko máa jàlá báyìí ló máa ṣòwò fún pé àwọn oníròyìn wa gbé súnmọ́ ní pé agbẹnusọ fáwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ ìmọ̀ ìtòrúkọ ẹ̀wọ̀n dé ń bí o Michael Abaton wọ́n ní gbogbo ìgbésẹ̀ wọn láti gbọ́ nǹkan láti rí pé kọ̀ọ̀bìjì abẹ́dẹ́fọ́dún ni o wọ́n tún mọ̀ pé tíyẹn bá ṣe súnmọ́ láti gbọ́ láti mọ̀ pé ẹgbẹ́ sà báwo ló ṣe rí sà ọ́fíìsà wọ́n ní wọ́n tún gbé súnmọ́ ẹni tó yẹ pé ó jẹ́ brigadier commander ti Òwèrì torúkọ tiẹ̀ náà wọ́n dé bí o Sunday Akuga wọ́n ní gbogbo ìgbìyànjú láti pé ìgbésẹ̀ rẹ̀ kọ́ọ̀lù rẹ̀ ẹbí kì kọ́ọ̀lù káti ẹ̀ bèrè pé bóun ni wọ́n ní kọ̀ọ̀bìjì abẹ́dẹ́fọ́dún ni àmọ́ tí kò mọ̀ ṣe àwọn pé àwọn ilé mọ́tò àti ilé ìtura lóde jóná láti pé kí ni o àwọn kan tán gbé ní tútù tí wọ́n kọlu àwọn ọmọ ogun pé ẹnìkan bá kú bọ́ láàrin wọn ẹnà mọ̀ ròyìn punch ni o tó jáde ní àárọ̀ yìí mo ka díẹ̀ nbẹ̀ mo kó nbẹ̀ ẹ ká wo. Ọlọ́run tọ́lá o ìwéèrè Vanguard mo ti gbá mi jáde tó jáde lówùúrọ̀ tó ní deputy gómìnà ọ̀tọ̀ ìyẹn ti ìpínlẹ̀ Benue tó ti pè fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹjẹ́ àpèsè ohun èlò ètò ààbò tó yanrantí dáadáa àní fáwọn ọmọ ogun nítorí ààbò orílẹ̀-èdè Nàìjíríà lójú ọ̀nà ti dìde pẹ́sẹ̀ àní wọ́n kojú àwọn oníwà ọ̀daràn oníwà jàǹdùkú oníwà agbésùmọ̀mí àwọn agbébọn afẹ̀mí ṣòfò tó dààmú ìgbé àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà kó lè já pèsè ohun èlò oníṣẹ́ tó yanrantí fún wọn dáadáa kó lè lọ́ fi lè jagun pọ̀ níṣẹ́gun borí àwọn oníwà jàǹdùkú àwọn tó dààmú ìgbé àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà ọ̀tọ̀ ó pe ìpè ìlànà òde yìí ní NACA àti ṣe olú ìjọba ìyẹn olú agbègbè kan tó pè ní ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún tọ́pẹ̀ ní NACA níbẹ̀ tó sọ dímọ̀ níbi tó ti ṣe ayẹyẹ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC All Progressives Congress àti PDP tó jẹ́ wípé wọ́n ti ṣe ayẹyẹ táwọn èèyàn dání lórí
ó ṣàlàyé náà ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ̀wò wọn ní káríkà kọ́ yẹnu yẹnu àti wípé ohun tó ń gbọ́n ìdásọ ni pé gbogbo ẹ̀ ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ní pàtàkì lọ ìpínlẹ̀ tó ń wà ó ní ṣe pàtàkì ó ní ó máa ń jẹ ohun tó máa ń dùn lọ́kọ̀ tó máa ń kàn ń lóminú tó ń bá rí gbá wọn ọmọ ogun elétò ààbò ní orílẹ̀-èdè nàìjíríà bó ṣe ń sapa kìtìmọ́ra tó ń gbìyànjú tó ń sapá láti lè rí pé ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ó fẹsẹ̀ méjì múlẹ̀ dáadáa ṣùgbọ́n ó ní kò sí ohun èlò irinṣẹ́ tó yanrantí dáadáa lọ́rọ̀ wọn ó ní fúndé yìí lòun ṣe ń rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà pé kò bá dáa kó bá sún wọn bàbá wa pèsè irinṣẹ́ tó yanrantí tó dúró láti fi kojú àwọn oníwà jàǹdùkú láti lè túbọ̀ dé pé ó túbọ̀ ìṣẹ́gun borí àwọn tó dààmú ìgbà àlàáfíà orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn èyí ló wá gbóṣùbàrà bànẹ̀ kàkà fún àwọn ọmọ elétò ààbò orílẹ̀-èdè nàìjíríà látàrí pé kíni bó ṣe bá wọn ṣẹ́gun àwọn fúlàní dáradára tó jẹ́ kí wọ́n jogún ilẹ̀ mọ́ àwọn ọmọ onílù lọ́wọ́ ìyẹn ní ìpínlẹ̀ ní ó ní ẹ̀ṣẹ̀ gúdùgúdù méje òun yáyà mẹ́fà ó ṣàgbórí ìràbànẹ̀ kàkà fún kódà kò ṣàgbóríyìn fún àti jẹ́ pé àwọn tó jẹ́ pé wọ́n kúrò nẹgbẹ́ òṣèlú APC tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP ní ó ní ẹ ò báyìí láwọn máa rí wa nírí báyìí ó ní ìgbésẹ̀ ńlá tó da òun lẹ́gbẹ́ ìròyìn pọ̀ ó kẹ̀ ó fẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ẹ fẹ́ rí ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ ẹ ti bá jáde. káàbọ̀ ìwé ìròyìn The Punch náà ni mi ò tí kó mẹ́wọ́ eléyìí tí mo fẹ́ fèdè kàn yí o àkọlé tó ń gbèrú ti ẹ̀ ni pé tẹ́tílẹ̀ pọ̀ jù lápá sí lápá tún lókè téńtẹ́láwọ̀ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ kábíyèsí ọlọ́run pé àwọn ọmọ wọlé ìyàbọ̀ ẹkùn ẹnìkan tó jẹ́rìí níwájú ìgbìmọ̀ tó ń kalẹ̀ ní ìpínlẹ̀ Èkó Lagos látàrí pé ìṣẹ̀lẹ̀ tó wáyé ní Lẹ́kì tó gèètì 20 ní oṣù kẹwàá 2020 wọ́n ti yànnà iná o èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o orúkọ tó wọ̀n dé ń bí òní Adégbòrúwà ó ní orúkọ tó wọ̀n dé ń bí o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní ẹni bá dákẹ́ ní tara rẹ̀ bá dákẹ́ nígbà tí English ṣàmì dá sí pé a closed mouth will lead to a closed destiny ẹ má dákẹ́ tara bá dákẹ́ ni àyànmọ́ tó kọ̀ láti sọ̀rọ̀ arákòrò agbọ̀gbẹ́ òun ló dé fá fún ìtẹ́ pé ẹ̀wọ̀n dé pé àwọn ọmọ wọlé yàgbọ́ ẹkún pé ẹnìkan tẹ́ pé orúkọ ti ẹ̀wọ̀n dé ń bí o Kamsi Yoshukwu Ibe tó yẹ pé ó jẹ́rìí níwájú àwọn ìgbìmọ̀ tó kalẹ̀ pé látàrí pé Lẹ́kì 2030 pé ìṣẹ̀lẹ̀ tó wáyé mẹ́tẹ́ pé wọ́n fẹ̀sùn pé àwọn ọmọ ogun àtàwọn ọlọ́pàá wọ́n ṣe àwọn èèyàn náà pé ẹgbẹ́ ìgbìmọ̀ kalẹ̀ ìgbìmọ̀ nílẹ̀ kalẹ̀ wọ́n dẹ̀ ṣiṣẹ́ wọ́n jábọ̀ fún ìjọba ìpínlẹ̀ Èkó pé látàrí pé kí ni o èyí tẹ́ ẹran wa o àti parí ẹ̀ o àbọ̀rẹ́ o ìjọba o iṣẹ́ tẹ́ ẹran wa jẹ́ o pé lè pé ẹnìkan tó wá jẹ́rìí torúkọ tẹ̀ wọ́n dé mi Kamsi Yoshukwu Ibe yìí pé ló jẹ́ pé àwọn ọmọ ọlẹ́ ìyàbọ̀ ẹkún tí wọ́n ti sọ pé pàtó ibi báyìí náà ti wá tẹ́ pé wọ́n ṣe yànnàná èmi kọ́ ló ń sọ bẹ́ẹ̀ orúkọ tó wọ́n dé ń bí ni Ẹ̀bùn Olú Adégbòrúwà tẹ́ pé SAN tẹ́ pé amòfin àgbà ní Nàìjíríà tó dájú ní àgbáláyé ó wá níyẹn nìkan kọ́ ó tẹnu mọ́ ọ̀rọ̀ ìwé aláwìyé mi ló mú lò ní ẹni ọ̀rọ̀ kan ní báwọn dúdú èkúté ó ní gbọ̀ngbọ̀n ní kan rọ̀rọ̀ pé òun Ẹ̀bùn Olú Adégbòrúwà yìí náà pé ẹ̀mí tòun náà wà ní o pé láti ìgbà táwọn ti jábọ̀ èyí jẹ́ pé ojú ìwé mẹ́sàn-án ọdúnrún àti ó lé mẹ́sàn-án 309 page táwọn ti jábọ̀ ẹ̀ pé ìgbìmọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó báyìí ni pé ló jẹ́ pé àwọn kan ti sọ pé ẹ̀yin ní ìṣòro ẹ̀ mọ̀ pé àwọn wà mọ̀ ó wá ń sọ̀rọ̀ kan síbi ó tẹ́ pé ó ní àkíyèsí ó ní tóun kan máa lọ ṣèun pẹ́rẹ́ ọmọ Nàìjíríà Lagos ó ní ìjọba ní kẹ́ mú àmọ́ ṣùgbọ́n mo ṣàmúyẹ̀ ń wò ní wẹ́rẹ́ wẹ́rẹ́ pọ́ǹsì èmi ò rí IFG ní àbí state ni ó ní ṣùgbọ́n ìjọba ní kẹ́ mú gẹ́gẹ́ bó ti sọ̀rọ̀ mí o níwájú lábẹ́ àkóso ẹni tó jẹ́ pé adarí ìgbìmọ̀ náà tẹ́ pé adájọ́ fẹ̀yìntì Dorcas Okuwobi ó náà wọ́n ṣe tí ẹ káwọn ṣàwọn kalẹ̀ ó ní ṣùgbọ́n ó dà pé láti gbà yẹn ní àwọn kan náà ìjọba ni wọ́n ti ń wò pé ẹ̀yìn ẹ wo ìròyìn yẹn pọ̀ kò fi bẹ́ẹ̀ dùn mọ́ náà tí wọ́n ń bọ̀ ṣá eégún ẹ̀ tó jáde ti kó láì wò níbi tí Adégbòrúwà àti pé kì í gbóná ká pé ó tutù bí ṣe é ṣe ni báyìí làwí o òun sọ̀ sókè o àwọn tẹ́ pé àwọn wà nínú ìgbìmọ̀ yìí tẹ́ pé òun jẹ́ ìkànnì ọmọ ìgbìmọ̀ ẹ̀mí àwọn máa wà nínú ewu o ìwé ìròyìn The Punch ló gbé o ẹni tẹ́tí lẹ́pọ̀ ju o ibi tí mo kàdé yẹn mo dákẹ́ onífàkì tán ó gbọ́dọ̀ take time Lagos Abuja jìnnà sọ́ọ̀rì òkú mọ́ màkìrì ẹ̀mọ́ nǹkan bọ̀ ẹ̀nà ọmọ ẹ̀rà ẹ̀ka wo. pápá mi The Punch yẹn dé olè náà tí wọ́n gbọ́n lówùúrọ̀ tó jáde nígbà tí láti síta èlò tó jáde lówùúrọ̀ tó ní níbi tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà rẹ̀ Muhammadu Buhari tó ti fọwọ́dún pé ẹ̀wọ̀ oṣù kejì ọdún 2022 tíṣe ọdún tó ń bọ̀ àníṣe ní ìpàdé àpérò gbogbogbò ìyẹn gbòṣèlú All Progressives Congress máa wáyé ẹ tó jẹ alága fún àwọn gómìnà onítẹ̀síwájú ìyẹn àwọn àjọ gómìnà pẹ̀lú tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Kẹ́bí musa nípa Àtíkù Bàgúrù olóbà kéde ọ̀rọ̀ síta ládọ́dẹ yìí fún àwọn oníròyìn nílùú Àbújá lẹ́yìn tó ṣe pàdé pọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Muhammadu Buhari ìyẹn ní Aso Rock ní àgbàlá rẹ̀ nílùú Àbújá lánàá òde yìí gómìnà Bàgúrù tó lọ pẹ̀lú ẹni tó jẹ́ alága yẹn fún ẹgbẹ́ òṣèlú APC yẹn alága fìdíhẹ́ fáwọn ìgbìmọ̀ tó ṣàgbékalẹ̀ bákan náà ẹni tó tún jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Yobe mo ń sọ nípa Malabuni pẹ̀lú ẹ̀ àti gómìnà Abubakar Badaru
ti ìpínlẹ̀ Jigawa ọlọ́màṣẹ́ aṣojú rẹ̀ láàrọ̀dẹ yìí nígbà tí ọlọ́ṣẹ̀ pàdé pọ̀ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Muhammadu Buhari ó nílò tọ̀ àwọn gómìnà àwọn tó kò ṣe ìpàdé pẹ̀lú ṣùgbọ́n síbẹ̀ ìpinnu àwọn ọgbọ́dọ̀ lè tẹpẹpẹ rẹ̀ síwájú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà rẹ̀ Muhammadu Buhari pé sà èròǹgbà wọn rèé ibi táwọn sọ̀rọ̀ sí rèé ibi báwọn ṣe pinnu rèé ìdí rèé táwọn fi gbérúfẹ́ ìpínṣẹ́ báyìí ó nígbà táwọn lè tẹpẹpẹ rẹ̀ síwájú ààrẹ láàrọ̀dẹ yìí ní ààrẹ Muhammadu Buhari ọba ní bá jẹ́ bẹ́ẹ̀ ṣe rí ni ẹ bẹ́ẹ̀ lèmi náà ṣe rí bàbá bá bọ́wọ́ lù pé oṣù kejì ọdún tó ń bọ̀ yẹn ọdún 2022 ni ìpàdé àpérò ọ̀hún ló máa wáyé bó tilẹ̀ jẹ́ wípé kò tí sọjọ́ kan pàtó táwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún sọ pé ìpàdé ọ̀hún máa wáyé nínú oṣù kejì ìyẹn ọdún tó ń bọ̀ yẹn ti ṣọdún 2022 síbẹ̀ wọ́n wá jẹ́ kó dìímọ̀ wípé gbogbo náà bá ti ṣe àlàkalẹ̀ ètò bí gbogbo ètò ṣe máa tò wọ́n ní tàbá bá ti mú ọjọ́ àwọn máa bọ àwọn àjọ olómìnira tó ń sọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà dandan káwọn bóyin gbọ́ o ṣùgbọ́n kété tàbá bá ti mú ọjọ́ àwọn máa jẹ́ kẹ́ mọ̀ gbọ́ o ẹlẹ́jẹ́ kó dìímọ̀ wípé oṣù kejì ọdún 2022 ni ìpàdé àpérò ọ̀hún ló máa wáyé ìyẹn ní ọdún tó bọ̀ fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. káàbọ̀ mo ti gbé ìwé ìròyìn ìwé ìròyìn The Punch náà ni mo fẹ́ gbélé àmọ́ ṣe kò mọ̀ ṣá eléyìí tí mo fẹ́ fèdè kàn yìí àkọlé tó ń gbèrú tí mo rí bẹ́ẹ̀ ni pé Nnamdi Kanu kò ṣeé gbẹ́kẹ̀lé kò ṣeé fọkàn tán ẹ má filẹ̀ jẹ́ kojú ìgbẹ́jọ́ èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ orúkọ tó wọ́n dé ń bí ni àwọn àjọ Arewa Consultative Forum ta ni wọ́n ń bá sọ̀rọ̀ ẹni àkọ́kọ́ ní Nàìjíríà tó dáa jù ní àgbáláyé ní ààrẹ Muhammadu Buhari ni wọ́n ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní bí ò bá ṣe ni rí a kì í sọ pé ṣé ó tún dé pé ó tún ti dé ìwọ kìíní tí ó bá sì yàn rè yàn ní sọ bẹ́ẹ̀ ló dé fáfúnù jẹ́ pé ó wọ̀n dé pé àwọn Arewa Consultative Forum ni wọ́n ti sọ̀tọ́ pé ẹni tó jẹ́ pé ó wà ní abẹ́ àkóso ìjọba pé àwọn lẹ́jọ́ jẹ́ ó lọ́ọ́ dé ẹjọ́ ní ìpínlẹ̀ pé kí ni pé àbí ọ̀rọ̀ Nàìjíríà ìjọba pé ó bí akádojú ẹ̀ dé pé ẹ̀yin fẹ́ ya ẹ fẹ́ lọ ẹ̀kọ́ ńbẹ ẹ wo wọ́n sọ pé kì í ṣe ẹni tó jẹ́ pé èèyàn lè gbẹ́kẹ̀lé ta ló ń tàn wọ́n yẹn olórí Indigenous People of Biafra torúkọ ẹ̀wọ̀n dẹ̀mí Mazi Nnamdi Kanu ní àwọn Arewa kan wọ́n sọ nípasẹ̀ ààrẹ wọn tẹ́ pé ó kọ ìwé wọn bu wọ́ọ̀lù pé ìwọ ẹni àkọ́kọ́ Nàìjíríà tó dájú ní àgbáyé pé ọ̀rọ̀ English àmì náà múlò pé when you forget an important thing something dies téèyàn bá gbàgbé tí ó yẹ kéèyàn ní gbàgbé pé nǹkan ń solú ẹ̀ ni pé tẹ́ ẹ bá gbàgbé ẹ̀yẹ ara wọn létí pé kò ń ṣẹ̀ṣẹ̀ kò léwọ̀ pé tí ẹ rántí pé ọmọkùnrin ìpínlẹ̀ kan rí ní ọdún 2017 pé ó yá wá sílé ẹjọ́ ẹnìlẹ́ni ó japa ojúbà ìrò kanlẹ̀ ó gbélé ọ̀sán pé àwọn orúkọ tó wù ló ń pe Nàìjíríà ẹ wo ẹgẹ́ bó ti yàn létí mo ti ní Kanu wéròyìn pé ẹ má fi ilẹ̀ o ẹ jẹ́ kó ojúbà ẹjọ́ o ẹni tó ń jẹ́ pé akọ̀wé fún àjọ ACF Arewa Consultative Forum tó rúkọ tí wọ́n ní mi o Emmanuel Yahweh ló ń sọ eléyìí pé ní ọjọ́ ajé Monday àná òde pé ẹ̀yin oníròyìn ṣé ọ̀rọ̀ tó bá ti ju oníròyìn báyìí gbogbo ayé ló ti gbọ́ nìyẹn àìrí la ẹ̀jẹ̀ níkà fún àtẹ́pẹ́yà wọn ló jí àkàrọ̀ yìí wọ́n ní ẹ má yọ̀ǹda ẹ o ẹ jẹ́ ó kojú ìgbẹ́jọ́ wọn wá sọ pé ẹni àwọn kọ́ Nàìjíríà tó dájú ní àgbáláyé dẹ́sọ pé ẹ̀ẹ́dá sí ọ̀rọ̀ ìdè àwọn executive wà àwọn tó yẹ kó ń ṣèjọba àwọn tẹ́ pé ìdájọ́ wà pé ẹ̀ẹ́dá sí láti bí ọdún mẹ́fà àtẹ́jọ́ wà àtàwọn agbègbè tẹ̀lé ẹ̀yọ́ táwọn Ìgbò adarí wọn wá bẹ́ pé ẹ fi Kanu ńlẹ̀ ẹ jẹ́ ó máa lọ amnesty àánú ẹ̀ ṣàánú ẹ̀ aṣáǹṣẹ́ lọ́n dájú pé ilé ìmọ̀ léwu o torí pé àdàbẹ̀ ni pé ní àgbáńláyé wọ́n á rí Nàìjíríà tó dájú ní àgbáńláyé ní kíni o orílẹ̀-èdè tí yẹ pé kò tiẹ̀ lófin kò mọ tí wọ́n ń ṣe ni wọ́n sọ tó pọ̀ pé ààrẹ Muhammadu Buhari o ọ̀rọ̀ English àmì náà fi parẹ́ pé the world is not destroyed by those who do evil but by those who watch them doing nothing pé ayé ò bàjẹ́ nípasẹ̀ àwọn tẹ́ pé wọ́n ń ṣe nǹkan burúkú ìgbọ́n ṣe rí àwọn tó ń rí tán gbójú kó mẹ́rin tán wọ́n pé gbójú ẹ má dà sí ẹ má sọ nǹkan tí wọ́n àwọn kan ń ba ẹjẹ́ jù pé ni àwọn fi dó pé ẹjọ́ kojú ìgbẹ́jọ́ Nàìjíríà tó dájú ní àgbáláyé òfin wọn bá kò mọ̀ jòyè bí ẹ̀ mo kà ń bẹ̀ o ìwé ìròyìn The Punch ẹ̀ kà ó. ìfàjọgùn jẹ́jẹ́ ló ń lọ ṣùgbọ́n òṣèlú lè jẹ́ ká. kábíyèsí Ọlọ́run. nínú àtẹ̀síta ìwé ìròyìn Daily Trust tó jáde lówùúrọ̀ tó ní ibẹ̀ mo máa ti fojú gan níròyìn níbi tí ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà nílùú Àbújá Ahmed Lawan fún màtúnṣe mímọ́ ò ní àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin méjèèjì wọn náà máa ń retí kí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà rẹ̀ Muhammadu Buhari kó máa bọ́wọ́ lù pẹ̀lú sọdọ̀fin kí ní sẹ́ àní ìwé àbúwé òfin yẹn àtúgbéyẹ̀wò táwọn ṣe lórí ti tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà fún ọdún 2021 ó ní láti bọ́ọ̀lù pẹ̀lú sọdọ̀fin ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin ni wọ́n retí kí ààrẹ Muhammadu Buhari kí wọ́n bọ́ọ̀lù gbà kó sì di òfin ó sọ èdè mímọ̀ nígbà tó ń dáhùn àti àwọn ìbéèrè kan tí àwọn oníròyìn ìyẹn ní ilé ìgbìmọ̀ aṣòfin tọ́bẹ̀ sí níbi ìyẹn ààrẹ ọ̀hún ìyẹn ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin lẹ́yìn ìgbà tó ṣe ìpàdé ìdákọ́kọ́ pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ní àgbàlá rẹ̀ láàrin òde ìlú Àbújá lẹ́yìn èyí lọ bá kílẹ̀ lọ sọ àti pé kí ló dé kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ìwé òfin tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò tẹ́ ẹ ṣe àtúgbéyẹ̀wò rẹ̀ ó ní ẹ wo àwọn retí kí ààrẹ Muhammadu Buhari kó bọ́wọ́ lù olùbọ̀tẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà àtàwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin tó jẹ́ ti ìjọba àpapọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ ló ti lẹ̀ jẹ́ pé wọ́n
lára àwọn méjèèjì ló dàbẹ̀ ní wípé àárín yẹn ò fẹ́ gún régé látàrí pé irọ́ àwọn ò fọwọ́ sí ìwé àtúgbéyẹ̀wò fi òun tó ṣe pẹ̀lú ètò ìdìbò ó bá tẹ̀bà wá nígbàgbé o ní ọ̀sẹ̀ tó kọjá ti ṣe ní ọjọ́bọ̀ ẹni tó jẹ́ agbẹnusọ nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin mo sọ nípa Fẹ́mi Gbàjàbíàmílà ó sọ̀rọ̀ ó ní ààrẹ Muhammadu Buhari tẹ̀ ń wò ó ní wọ́n máa fẹ́ràn ìyẹn ètò ìdìbò ìta gbangba àníṣe ó yàtọ̀ kúníkálukú yá ẹ̀jà fún wọn ní tẹ́ ẹ fẹ́ kẹ́ ẹ yán tẹ́ ẹ fẹ́ lórí ìbò ó yá ẹ lọ tò sẹ́yìn rẹ̀ ìyẹn primary election ó ní gbogbo ẹ̀ pápátá ó ní gbogbo ẹ̀ ní ètò táwọn ìṣẹ́ lọ́lọ́kùnjọ̀ kan ó ní ààrẹ Muhammadu Buhari ó náà máa fọwọ́ sí i ó ní wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ délẹ̀ tó ní pé kí ni ó jẹ́ ohun tó pé wọ́n nífẹ̀ẹ́ sí ó wá ní fìdí èyí ọ̀rọ̀ tí fa gbómisomi òtún láìra ṣùgbọ́n àwọn òrètí kí ààrẹ Muhammadu Buhari kọ́ bọ́wọ́ lù àti pé ẹnikẹ́ni ò lè pàṣẹ fẹ́ni àkọ́kọ́ ìyẹn ààrẹ Muhammadu Buhari orílẹ̀-èdè Nàìjíríà olórí òfin pé ó bọ́ọ̀lù kó bọ́ lọ́wọ́ lẹ́nikẹ́ni ò lè pàṣẹ ṣùgbọ́n àwọn ọmọ dáadáa ti pé láìpẹ́ láìjìnà ààrẹ Muhammadu Buhari wọ́n máa bọ́ọ̀lù pẹ̀lú sọ̀dọ̀fin ìwé tó ní ṣe gbé òfin tó ṣe pẹ̀lú ètò ọ̀rọ̀ ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà ní ìtàn ti ṣe àtúngbéyẹ̀wò pẹ̀lú ṣe àtúnṣe lé lórí fún ìtẹ̀síwájú àti ìdàgbàsókè ìṣèjọba ara wa orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ààrẹ Muhammadu Buhari àwọn ọmọlẹ́gbẹ̀mọ́ ń retí láti jẹ́ pé wọ́n bọ́wọ́ lu ìsọdọ̀fin ìwé ọ̀hún Daily Trust ló ṣe àtẹ̀síta rẹ̀ lówùúrọ̀ tòní. káàbọ̀ eléyìí tí mo fẹ́ fèjì kan yìí yéè Naija News ní o àkọlé tí mo rí bẹ̀rẹ̀ pé 250 mílíọ̀nù náírà owó Nàìjíríà tó dájú ní àgbáńláyé 250 mílíọ̀nù àti pé Davido ọmọ aláìní ẹ̀yà ẹ̀mọ orúkọ yá ìrànlọ́wọ́ rẹ o ẹnìkan ń ṣe Ọlọ́run nínú àwọn tọ́lọ́mùbá ọba bí torí tí wọ́n ti kó jẹ kẹ́nikẹ́ni kó ṣe wọ́n níwọ̀ sí ó wá sọ̀rọ̀ tó wẹ̀ pé tó o bá san ìdámẹ́wàá Davido àbíkúrẹ́ pé o ní ìjọba ọ̀run lọ o ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní níwájú ẹni tó gbọ́n jù ní lọ a kì í sọ̀rọ̀ tó gùn kí aago ẹni kó má fara hàn kábíyèsí Ọlọ́run ló dín fá fún ìjọ pé ó wọ̀n dé pé oníṣẹ́ Ọlọ́run kan tó rúkọ ẹ̀wọ̀n dé ní o Good Heart Val Aloysius ló sọ pé ìwọ Davido látàrí pé 250 mílíọ̀nù náà sọ pé àwọn aláìní ọmọ orúkọ ó fi ṣèrànwọ́ fún wọn yìí pé tó o bá san ìdámẹ́wàá nínú ẹ̀ pé ò ní ìjọba ọ̀run dé o gẹ́gẹ́ bó ti hàn débi ṣe ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o àtọ̀rọ̀ English àmì ó ní ìbéèrè Adékànbí Odùwòye hard questions of life can only be answered by God ìbéèrè tó le jù láyé kan wà tẹ́ pé Ọlọ́run nìkan ló lè dáhùn ẹ̀ kí ni sọ ṣe sọ́dọ̀ pé ẹ̀gbọ́n ló máa sin àbúrò ẹ̀ ẹnikẹ́ni ìdáhùn ẹ̀ irú ìbéèrè yìí sì pé òun ṣe Ọlọ́run níbo ni ìdámẹ́wàá bàbá lọ sí ṣọ́ọ̀ṣì tí ní àbí ṣọ́ọ̀ṣì tí wà àbí ṣọ́ọ̀ṣì tí wọ́n ní o kábíyèsí Ọlọ́run gẹ́gẹ́ bó tọ̀dọ̀ nínú ìròyìn pé ṣáájú ni àwọn èèyàn ti gbọ́ pé ọmọkùnrin olórin oníyàwó ẹ̀yin ọ̀rẹ́ mi òyìn tẹ́ fẹ́ mi dénú yá mílíọ̀nù kan ní àkáǹtì tó wọn àfi kárán ó wọlé wọ́n ní wọ́n ti rò pé Rolls Royce ẹ̀ tó yẹ pé wà ní bèbè odò láti gbà wọlé pé àwọn oníbẹ̀bí ṣe pé àmọ́ ṣùgbọ́n mọ̀ta Davido ó disappoint tó jáwọ́ èèyàn kulẹ̀ pé ẹ̀yin ọmọ aláìní bàbá aláìní ìyá nílò ìrànwọ́ ó yà fi 50 mílíọ̀nù kún fúnra ẹ̀ pé ìrànlọ́wọ́ rẹ̀ gbé pé eléyìí jẹ́ àjèjì sí àwọn èèyàn pé ṣùgbọ́n o gẹ́gẹ́ bó ti hàn nínú ni pé àwọn kan tiẹ̀ sọ pé ó ṣòro gbàgbọ́ pé Davido ló tọ́ pé ó kóró owó ìlọ fún àwọn tẹ́ pé aláìní àwọn tẹ́ pé wọ́n nílò ìrànlọ́wọ́ ọmọ orúkọ ta ló ń sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ti hàn pé bàbá fúra yóò tó yẹ pé ó sọ pé nígbà tó ń wà ní ìṣòro tẹ́ pé òun nílò ìrànlọ́wọ́ pé Davido pé àtàwọn kan pé wọ́n kàn tẹ̀ jẹ́jú ní ọ̀tẹ̀ dá sí wọn tẹ̀ rànlọ́ pé ó fẹ́ ṣòro fóun láti gbà pé irú àsìkò yìí ó wá kóró wáyé ó kó lọ fún àwọn ọmọ aládàbà ọ̀rọ̀ English àmì ni olóní help does not come from abroad but above ìrànlọ́wọ́ ti ìlú òyìnbó wa òkè ló ti ń wà àti pẹ̀lú àjùmọ̀bí òkan tàbí ìbá Ọlọ́run ìbáyọ̀ wá àfẹnitọ́lọ́run bá ràn síyàn ló ń síyàn lórí o ṣùgbọ́n ó ń sí Ọlọ́run ẹ jẹ́ n pé orúkọ ẹlẹ́ẹ̀kan sí bí mo ti rí ń bí o pé òun ló sọ pé ìwọ Davido tó o bá dé san ìdámẹ́wàá Good Heart ọkàn rere Val Aloysius mi ò lórúkọ church wọn bẹ̀ ń bo ní kíta ìtìgbà lọ ẹni ọmọ ẹ̀ ń tẹ́tí lẹ́ẹ̀kọ́ yòówó ẹ̀ka ooo yọ̀ọ̀yì báyìí. yọ̀ọ̀yì báyìí ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ dáadáa. ìdàgbà wọn bá di méjì wá gbogbo la fẹ́ gbà. lọ́wọ́ kínní corporate rate. láti sísá rẹ̀ PM News ó jáde lówùúrọ̀ tó ní ìmọ̀tòmọ̀tò kan níròyìn ìpínlẹ̀ Èkó mọ̀ gbàlọ́ níbi tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Èkó wọ́n ti sọ di mímọ̀ wọ́n ní lọ́la òde yìí ti ṣe ọjọ́rú làwọn àtẹwọ́gbà gómìnà Babájídé Sanwó-Olú nígbà tó bá ṣe àbẹ̀wò pẹ̀lú ìkíni sáwọn pẹ̀lú ìtẹ́pẹ́pẹ́ ètò ìṣúná owó ọdún tó ń bọ̀ ìyọdún 2022 fún ti ìpínlẹ̀ Èkó tó bá gbé ka àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ní ìpínlẹ̀ Èkó wọ́n sọ ní ọ̀rọ̀ tó kéde wọ́n ní gómìnà wọ́n ní nínú àtẹ̀yìn ìwé tó kọ ránṣẹ́ ìyẹn sí ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ó náà má gbóríyìn ó bóṣù bàdàbàdà kàkà fáwọn ọmọ ilé ìgbìmọ̀
ìgbìmọ̀ aṣòfin ọ̀hún pẹ̀lú àtìlẹyìn àti ìfọwọ́sowọ́pọ̀ wọn lóòrèkóòrè pẹ̀lú ní pàtàkì jùlọ nínú ìṣèjọba tó wà lórí àléfò ní nínú mọ̀ lóore o àti wípé wá ń ṣèrànlétí pé ní pàtàkì jùlọ bó ṣe tètè bọ́wọ́ lu ìwé tó ní ṣe pẹ̀lú ètò ìṣúná fún tọdún 2021 tó jẹ́ pé àwọn olóòlówólówó ní ó náà má gbòòsì bàràbàrà kàkà fún yóò bó bá sọ nínú ọ̀tẹ́ filéde ní àná òde yìí nínú àwọn tó jẹ́ adarí nílé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún mọ̀ọ́sán nípa ọ̀nàrẹ́bù Sanai Agbónbíadé tó sọ̀rọ̀ níbi ìpàdé ọ̀hún tó wáyé ìyẹn nílé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún tí ẹni tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún dókítà Mudashiru Ọbaṣá tó léwájú fún níbẹ̀ wọ́n ti ka lẹ́tà tí ààrẹ Muhammadu tí gómìnà ìpínlẹ̀ Èkó lè tí ó kọ láti fi kéde pé ẹ wo ọ̀la òde yìí mo máa ṣe ìtẹ́pẹpẹ ìwé ètò ìṣúná ọdún tó ń bọ̀ káwájú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó fún ìbọ́ọ̀lù pẹ̀lú sọdọ̀fin pẹ̀lú òfin fíní fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú ìpínlẹ̀ Èkó lápapọ̀ tó wá ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ó ní gbogbo àtìlẹ́yìn àti akitiyan wọn tó ń ṣe fún ìṣèjọba tó wà lórí àdéfó ní ó náà wò lè fojú fo ó náà mọrí rẹ̀ ṣùgbọ́n ọlọ́ọ̀dẹ yìí kódà ó ní òun pẹ̀lú àwọn ọmọ tó jẹ́ àwọn ìgbìmọ̀ tó jẹ́ kí wọ́n jọ ṣe ìṣèjọba ní ìpínlẹ̀ Èkó àwọn ìgbìmọ̀ tó jẹ́ lọ́lọ́kùn òjọ̀kan tó ní ṣe pẹ̀lú ètò ìṣúná owó ọ̀hún kódà pẹ̀lú àwọn ọmọlé ìgbìmọ̀ aṣòfin àtàwọn kó òjọ̀kan alẹ́ lọ́rọ̀ ló mọ̀ wá ń kalẹ̀ lọ́lọ́ọ̀dẹ yìí ní Ìkẹjà tí ìpàdé ọ̀hún ti máa wáyé láti ṣètò pẹpẹ ìyẹn ìwé ètò ìṣúná ọdún tó bọ̀ káwájú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó àtẹ̀síta inú APN News tó jáde lówùúrọ̀ tòní lẹ́tí máa rí. kábíyèsí Ọlọ́run eléyìí tí mo fẹ́ fèdè kàn yín Daily Trust ní o kábíyèsí Ọlọ́run pé ọmọ ogun òfurufú ní Nàìjíríà tó dájú ní àgbáláyé tí okùn ilẹ̀ sán ó ti bá kú bọ̀wọ́ o àkọlé tí mo rí nìyẹn o eégún ẹ̀ tó jáde kú láì wò bí o ti ẹ̀dùn mọ́ nínú ọ̀rọ̀ ìwé aláwòye mi ni o ó ní bẹ́ẹ̀ bá rọ ọmọ ejò ẹ má ṣe é lóore o ìkànnìyẹ o ìkejì ọ̀rọ̀ ìwé aláwòye mi ni ó ní ejò tí òro onírúurú ní sanni ní àtàrí ó ní ọ̀rọ̀ ìwé aláwòye mi ni pé bí pẹ́pẹ́yẹ ń ròde báyìí akọ́mọ tiẹ̀ lẹ́yìn ẹ̀dìyẹ ń ròde ṣé ejò tó dáròde ti àgbọ̀n kọ́ ọ̀tá pọ̀ ni o béèyàn bá fojú dìbò àti ejò ọ̀tá làwọn ejò lórí bá ń fòrò jẹ́ pé ó wọ̀n dé pé ẹnìkan jẹ́ pé ó jẹ́ ọmọ ogun òfurufú tó rúkọ ẹ̀wọ̀n dẹ́mi o ìyẹn ọ̀gá bẹ́ẹ̀sì tó jẹ́ pé lance corporal àwọn ní v kan nìyẹn lápá yé pé ó jẹ́ pé ó ti bá fọwọ́ lẹ́yìn tí kìnìún ó kunlẹ̀ tí ṣe ejò tẹ́ pé ó bùsàn o gẹ́gẹ́ bó ti hàn dẹ́mi pé ó jẹ́ ọmọ ogun òfurufú ìròyìn tó wọ̀n dé yìí ní gẹ́gẹ́ bí obìnrin pé tó jẹ́ pé ní ẹ̀ka defence intelligence agency ló jẹ́ pé wà tó jẹ́ pé ó ti ń ṣe pé ó ń gbé ní flat 2 ní ilé tó jẹ́ pé ní aago 6 kọjá ìṣẹ́jú 10 ní àárọ̀ ní ìṣẹ̀lẹ̀ burúkú ló jẹ́ tó jẹ́ pé ó ṣẹlẹ̀ níjọ́ Jímọ̀ tó kọjá pé ó kunlẹ̀ yóò bùsàn o gẹ́gẹ́ bí ẹnìkan ti ṣàlàyé ó ní ẹ̀wọ̀ ọ̀rọ̀ má dàrú kòtò wọn o ó ṣàlàyé ó ní tẹ̀rí nígbà tí wọ́n ṣe àìmọ́tótó ní àyíká ilé ibi tó ń gbé nígbà kan rí jẹ́ pé wọ́n fọmi géètì wọ́n lo ọ̀nà ìgbàlódé láti pé àti kòkòrò ní o àtọkùnlẹ̀ ní o tó bá ti wà nílé kíkún náà kù torí pé ọgbọ́n ìgbàlódé jẹ́ kan lò ó ní àmọ́ ṣùgbọ́n ṣá ọ́fíìsà yìí ò sí nílé débi pé wọ́n láǹfààní láti ṣe tinú yàrá ẹ̀ ẹnìkan tẹ̀ ní pé bóyá ibẹ̀ nìyẹn á sí nígbà tó jẹ́ pé ó fẹ́ jáde nígbà tó rí pé obìnrin dé tó jẹ́ pé ó ṣan àmọ́ ṣùgbọ́n ṣá ẹnìkan sọ̀rọ̀ ó ní akínni o nígbà tí kíní ti ẹ̀ bo arábìnrin ṣan pé ó gbé ìgbésẹ̀ ọmọ tiẹ̀ àti mọ̀lẹ́bí ẹ̀ tó bá gbé ó gbé wọn sọ́dọ̀ àwọn níbọ̀ wọn pé ẹ wo ẹja kan dúró ó dẹ̀ wá ọkọ̀ ó di ilé ìwòsàn níbi tí ẹ kúrò náà fún ìtọ́jú pé ní Àbújá gẹ́gẹ́ bó ti gbé gbèsè náà mọ̀ṣẹ́ mọ̀ṣẹ́ àṣẹ́rí ọ̀rọ̀ ìbéèrè márùn-ún lójú ti pẹ̀lú pé gbogbo ọlọ́mọ akó kírísítẹ́nì gidi tòótọ́ tó lọ Sunday school Bible study àbí Bible school ó lè má fẹ́ dáhùn pé ẹ̀rọ ìkíní yẹn gbogbo akọ́ nítorí pé ẹ̀kọ́ tí ànábì sáyé Jésù ló wá kọ́ pé àyípadà bọ̀ máa ṣẹlẹ̀ máa gba àwọn tó sùn ní Kristi sókè àwọn tó wà láyà máa pa alára ìkejì ọjọ́ wo la máa kú ta ni kú kàn irú kúrò máa pa níbo ló máa kú sí kò sí ẹ̀dá Ọlọ́run kan tó wà òun jẹ́ pé ọ̀rọ̀ ìwé aláwòye pé ẹni tí kò tí ì kú àfi ẹnikẹ́ni kò mọ́rú ikú tí ó pa àwọn o ẹni tí lè máa pa ẹni tó máa ṣe ẹni tẹ́ pé jẹ̀mọ́ ọkọ̀ ẹni tẹ́ pé akọ̀sùn ní òní jí kábíyèsí Ọlọ́run àrà náà lọ́nà fún gbogbo ẹ̀dá ẹ wo ìròyìn ọ̀fun bẹ́ẹ̀ dùnmọ́ ní níbi tó tàn pé ọmọ ogun kan òfurufú látàrí pé kí ni okùn lẹ̀ tó bùsán níbi ní ẹnìkan tẹ̀ ní gbogbo àyíká wọn lọ́yẹ̀ pé abi táwọn táǹkì omi wà pé dà pé ibẹ̀ làwọn ará bí ẹ̀wọ̀n okùn lẹ̀ tí wọ́n fi ṣe lé pé ìwòyìn tó jẹ́ pé ẹ̀wà lórí ìtẹ́jọ́ ga wọn ẹ bá wọn ṣàtúnṣe kí àwọn kìnìún wọ̀nyí kan jápa kan kó láyìíká wọn ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ kọ̀ọ̀kan kó ń bẹ́ ni ìwé ìròyìn Daily Trust mo ti kàdí ẹ̀ ń bẹ̀ gbogbo ẹnu kó mẹjà rè ẹ̀ka ó wọ́n gbàgbà lójú Ọlọ́run. òun ló ń bá wa ṣe bọ̀ ilé ni kó tó bá ni kì í wá ni kó tó rí ni kì í ṣọ́ ni kó tó mú ni àdùgbò kan tí bọ́ gbé èèyàn ẹ ṣé Ọlọ́run adúpẹ́ Ọlọ́run ní olùfẹ́ ìkànnì yìí àwọn ló jẹ́ ká máa bẹ́ẹ̀ ni tí ó jẹ́ kẹ́ wò ó gbọ́ adúpẹ́ sà adúpẹ́ mà ẹni àkọ́kọ́ ìkànnì tiwa yìí náà sẹ́ńtì ò ní ẹni àkọ́kọ́ tiẹ̀
àìkórira àìbínú olóye ká má darúkọ ẹ̀ rere ní mídò lóní ajabẹ́ta. ẹni àkọ́kọ́ kan nìyí àìní tó yẹ pé nípa ẹgbẹ́ sínú libra. orúkọ yẹn ti sọ̀rọ̀ àbọ̀rọ̀ yẹn ti sọ̀rọ̀ pé ẹni tí yẹ ṣe pé boss or leader torí pé ìyàtọ̀ wà láàrin leader àti boss kábíyèsí Ọlọ́run. bàbá lágbọ́n lọ pé kìlẹ̀ mọ́ lẹ́yìn. àmì àti àṣẹ o níbi ẹ̀rọ láàárọ̀ yìí tèmi tọ́pẹ́ òjò wálé kìtì wà níbi ẹ̀ sọdíkì láì fún wa tó ń bẹ lọ́wọ́ ẹ̀yọ́ lọ́wọ́ mànàjí ó bàjẹ́ o àmì àti àṣẹ o ó ṣẹ̀dá ó dúró gbangba ni àti wọn lọ rí àpá ẹ̀kẹ́ mi lẹ́yìn mi ara English ti sàmì. jẹ́jẹ́ bùsí onáwà pẹ̀lú mi ẹ má jà gbàgbé bàdógún ọdún àti bàdógún oṣù àpò bẹ́ẹ̀ni tọ́sí ọ̀tún là. lágbára Ọlọ́run gbé mi sókè ó mòrè èmi náà mòrè àwọn náà mòrè róyà lókìjọ ń bí ni. ló ti máa wáyé ó náà wọ́n lè dá gbé mi ṣe tẹnumọ́ fún ó ṣáà ń tẹnumọ́ nǹkan yìí ṣá. àgbélébùú ló kò lè gbé gbogbo ẹ̀ṣá òun ló mọ tó wù gbé tó lè gbé àti tó lè gbé. kálukú ló ń gbé tiẹ̀ ọ náà ń gbé tiẹ̀. ẹni ọdún fọ́ bákan náà ẹ má jà gbàgbé Èkìtì yéye a ti ṣe ti ìpínlẹ̀ Èkìtì báyìí máa ń ṣe lọ́dọọdún kábíyèsí Ọlọ́run ló pé orí bẹ́ẹ̀. ọjọ́ kẹrin oṣù kejìlá ló máa wáyé nínú ọgbà tùǹgbà 100.9 FM nítorí máa ń gba gbogbo èèyàn lálejò ní ambassador Tèmítọ́pẹ́ Òjó Babalẹ́kìtì aka Mr. Jamosi nítorí nígbà tá a máa lọ fún àtúntò. English ṣàmì ní sí problem sí opportunity o káàrí káàmú kádẹ lò lórí tó bá lò kan dáadáa ó máa sílẹ̀kùn fún yẹn lápàtún lápàsí níwájú àti ẹ̀yìn Benjamin Adésínà Ọlọ́run tọ́lá ní orúkọ tiẹ̀ mi ẹ káàárọ̀ o. Ọláyẹmí Àkànní lórúkọ mi ire o. bó ṣe ń lọ. Lágbájílẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò.